kí káàkiri gbogbo ibi tí ń wò wá nílé lóko lẹ́yìn odi kò tiẹ̀ sẹ́yìn odi mọ́ nílùú Nàìjíríà gbogbo ẹ̀ náà nílé tí ò bá sì jẹ́lé yóò jókòó. Jare Ayo Martins lórúkọ tèmi ẹ káàbọ̀ sí orí ètò alágbo òṣèlú. Ẹ̀ẹ́dẹ́ àkọ́kọ́ ti fi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ ẹ̀ ń wo ètò yìí lórí Freedom Television àti lórí ẹ̀rọ ayélujára ìyẹn Facebook, Instagram àti YouTube tí ẹ bá ní àǹfààní láti máa wò wá ń bẹ̀. Ẹ sì ń gbọ́ wa lórí ọ̀kan lórí rédíò mẹ́ta tí wọ́n ní wọ́n ń gbọ́ jùlọ ní ìwọ̀ oòrùn Nàìjíríà, Unique 103.1 FM ní ìlú Iléṣà. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí. Ẹja ńlá la gbélé ní ẹja ńlá ni nítorí tẹ́ bá ní ọmọdé ní àlejò wọn ọ̀pọ̀lọpọ̀ kéré lójú wọ́n dàgbà síkùn, ọ̀pọ̀lọpọ̀ kéré ní ojú ṣùgbọ́n ohun tí wọ́n gbé dání ojú ti bàbá 70 míì lọ. Òun la máa fi máa kí àlejò wa káàbọ̀ sórí ètò. Àwọn ni alákòóso ìròyìn ní ọ́fíìsì gómìnà tí wọ́n pè ní akọ̀wé ìròyìn, Chief Press Secretary, olórí àwọn akọ̀wé ìròyìn ní ọ́fíìsì gómìnà. Ajá ṣáà pè wọ́n bóyá ká pè wọ́n gẹ́gẹ́ bí oníròyìn sórí ìròyìn, Ọ̀gbẹ́ni Ismail Omipidan. Mú kí yẹn káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú, ẹ ṣé gbogbo ẹ̀yin aráalé. Báwo ni iṣẹ́ ṣe rọrùn sí ní ọ́fíìsì gómìnà? Lórí dára ti gbọ́ gómìnà tó bá kọ́kọ́ wá sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ni pé ọlọ́pàá kan ti dúró báyìí, àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ ti wà báyìí, àwọn kan gbé wọn dání, ò lè súnmọ́ gómìnà, ò lè bá gómìnà sọ̀rọ̀ àfi tí gómìnà wá ní kó pè ọ́ á ló lè bá wọn sọ̀rọ̀ láàrin àwùjọ. Báwo ló ṣe rọrùn sí lọ́fíìsì gómìnà láti ṣiṣẹ́ pàápàá iṣẹ́ oníròyìn tó yẹ pé iṣẹ́ tí bí ẹni ìtòlóyìnbó ń pè ní freedom, iṣẹ́ tó nómìnira nù ni. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwèé ìròyìn a kì í fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá bí wa nínú lóde ẹsẹ̀kẹsẹ̀ la máa ń fi ìbínú wa hàn. Mo ní àǹfààní láti bá àwọn ẹlẹgbẹ́ mi tó jẹ́ oníwèé ìròyìn sọ̀rọ̀ ní ìlú Òṣogbo àti ní Ọ̀ṣun. Ìjáde àkọ́kọ́ tí a máa ní tí gómìnà tí wọ́n á fi bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ó jẹ́ Yídì ọdún Iléyá tí a ṣe ní ọdún 2019. Bá a ṣe parí Yídì, àwọn oníwèé ìròyìn tí tàjọ kírun wọ́n sáré wá bá mi, wọ́n ní kí n jọ wípé àwọn fẹ́ bá gómìnà sọ̀rọ̀ láti pé kí wọ́n kí àwọn aráàlú àti wípé kí wọ́n bá ní sọ̀rọ̀ bí ọdún náà ṣe rí. Ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ lọ bá ọ̀gá mi, mo ní àwọn èèyàn mi wọ́n ní wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. A dẹ̀ arrange bí wọ́n ṣe máa bá wọn sọ̀rọ̀. Nígbà tá a dẹ̀ parí, ìkan náà àwọn oníwèé ìròyìn ní àmọ́ pé kí ni ó ṣe báyìí láì ṣe pa àti sọ fún yín tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ tiwa àwọn ọlọ́pàá yẹn wọ́n tiwa bí wọ́n ṣe máa ń tì àwọn èèyàn pé ìwé yìí ni a mọ̀ rí o. Kí ni tí mo bá fààyàn níbẹ̀ ni pé lóòótọ́ àwọn ọlọ́pàá wọ́n wà láti dáàbò bo gómìnà ṣùgbọ́n torí ìwé èèyàn tí gómìnà jẹ́, àwọn ọlọ́pàá wọn kì í ṣe kọjá agbára wọn. Gẹ́gẹ́ bí àpèjúwe, ẹ̀kọ́ kan tá a bá ń travel ó níjọ́ kan wà lẹ́kọ̀ọ́, dírẹ́bà yẹn kì í ṣe dírẹ́bà tiwa, dírẹ́bà gómìnà Èkó ló fún wa ní dírẹ́bà náà. Ẹ̀dẹ̀ mọ́ báwọn dírẹ́bà tó máa ń wa àwọn èèyàn ńláńlá bí wọ́n ṣe máa ṣe tí wọ́n fẹ́ mọ́ léèyàn kúrò ní ojú títì. Bí dírẹ́bà yẹn ṣe gbá ó fẹ́ lé ẹnìkan kúrò lójú títì, mo sọ fẹ́ni tá a jọ jókòó, mo ní ọ̀gá ó pè nísìn. Kò tó ṣẹ́jú kan tọ́gà fi pè wọlé pé ẹ sọ fún dírẹ́bà yín pé n tó ń wà yẹn kó mọ̀ wà rẹ̀ kó fi àwọn ẹ̀ so. Bí olórí bá ṣe rí lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ náà ni àwọn tó wà ní agbègbè wọn tó ń bá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì mọ hùwà sí lọ́pọ̀lọpọ̀ ọgbà. So àti ṣiṣẹ́ pẹ̀lú wọn ó rọrùn fẹ́mi nítorí pé kí ni àkọ́kọ́ náà wọ́n jẹ́ ẹnìkan tó mọ gbọ́mọ̀ràn, wọ́n dẹ̀ jẹ́ oníwà rẹ̀lẹ̀, oníwà tútù èèyàn. So téèyàn bá dẹ̀ ti ń bá wọ ẹnìyẹn ṣiṣẹ́ tí tẹ́nìyẹn àfi tó bá jẹ́ pé èèyàn wà nǹkan míì àti ṣiṣẹ́ pẹ̀lú irú ẹnìyẹn ó rọrùn bàjẹ́.
ẹ jẹ́ àwọn iṣẹ́ tí gẹ́gẹ́ bí oníròyìn ta ni Ismail Omipinogun ọmọ ìlú òní mo lè ti bẹ̀rẹ̀ iṣẹ́ oníròyìn ká tó wá lọ sínú ọ̀rọ̀ ìlú ṣíṣe àti ètò ìròyìn pẹ̀lú òṣèlú. Orúkọ mi gẹ́gẹ́ bí olóòtú ti sọ síwájú ó ní Ismail Omipidán. Omipidán ìpè méjì ní gbogbo adúláwọ̀ tó fi dé òkè òkun nítorí pé kí ni orúkọ náà kò dédé wáyé. Ìdí ó nídìí pàtàkì tí a fi sọ àwọn bàbá wa ní orúkọ náà. Mo jẹ́ ọmọ bíbí Ìlá Ọ̀ràngún ní ilé Olórìṣà lẹ́yìn ìdí, ibẹ̀ ni ilé bàbá tó bí mi lọ́mọ, tí ìyá tó bí mi lọ́mọ dẹ̀ tún jẹ́ ọmọlé ọ̀dọ̀ Ògùn bákan náà ní Ìlá. So àti ọ̀tún àtòsí mi Ọ̀ṣun ni mí. Ṣùgbọ́n ọ̀nà àti jẹ ọ̀nà àti mú ó gbé àwọn òbí mi lọ sí ìlú Òtùpó tí a mọ̀ sí Benue. Ibẹ̀ ni Ọlọ́run kádàrá wípé kí wọ́n ti da ẹ̀jẹ̀ lórí èmi tí mo ń bá yín sọ̀rọ̀. Ibẹ̀ ni mo ti ka ìwé àkọ́bẹ̀rẹ̀. Ìgbà tí mo dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé ìròyìn, iṣẹ́ àkọ́kọ́ pa wípé èèyàn ń kọ̀wé ó jáde nínú ìwé ìròyìn ní iléeṣẹ́ Punch newspapers lẹ́kọ̀ọ́. Nígbà yẹn a lọ fún tí àwọn eléèbó ń pè ní IT. Wọ́n sì máa ń kọ́ àwọn ọmọ ẹ bá ti wà níléèwé tí wọ́n á kọ́ yín gbókè bí wọ́n ṣe ń ṣe ni bí wọ́n ṣe ń ṣe ni. Mo lóye pé lọ́jọ́ náà lọ́hùn nígbà tí mo dé yóò ti tó bí ọdún mélòó báyìí? Ó di lólógún ọdún. That was 1997. Bí mo ṣe dé newsroom lọ́jọ́ náà lọ́hùn, Bánkọ́lé Fáládé àwọn ni news editor lọ́dún náà lọ́hùn. Wọ́n padà bá bàbá Adéfarati ṣiṣẹ́ as a special adviser on media. Bí mo ṣe dé ọlá pé Kaduna ni mo ti kàwé, Kaduna ni mo ti dé lọ́jọ́ náà. Wọ́n wù mí sùn, wọ́n ní láwọn ọmọlá yìí wọ́n ẹ̀kọ́ wọn ní nǹkan kan, ẹ gbé lọ foreign desk. Mo ṣe bí ẹni pé mi ò gbọ́, so mo wà ní foreign desk. Ìgbà yẹn dẹ̀ ni wọ́n ń ja ogun Congo DRC, so mo monitor story kan lórí BBC, mo ṣe story ńbẹ̀, then wọ́n fún mi ní press release kan, mo ṣe story ńbẹ̀. So mo ṣe parí lọ́jọ́ náà lọ́hùn, mo wá lọ fún head of foreign desk wa Dozie Okebalama, ọmọ Ìgbò ni wọ́n ní so kọ́ dáadáa. Mo ní mo gbìyànjú, èmi yẹ̀wò tó ń fi fún news editor, mo ní mo gbìyànjú. Wọ́n bá mú lọ sí orí table news editor. Ìgbà tó dijọ́ kejì, ìkan lára àwọn sórí yẹn jáde níwájú tá a mọ̀ sí front page, ìkejì nínú. Àwọn yòókù tí mo dẹ̀ bá ń bẹ̀ àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti lò bí oṣù mẹ́ta tí ò sí kankan tó ti kọ ìròyìn kankan tó jáde. Mi rò pé mo lo ọ̀sẹ̀ kan ní foreign desk tí news editor fi sọ wípé ó dà pé ọmọ yóò wúlò níta ju inú ilé tá à ń dè mọ́ lọ. Bí wọ́n ṣe attach mi mọ́ ọ̀gbẹ́ni Dèjì Elúmọyè ní lọ́dún náà lọ́hùn, tí mo sì jẹ́ IT àkọ́kọ́ tí wọ́n allocate bid fún, tó ọmọ IT àkọ́kọ́ tó ń ṣe bid. Lẹ́yìn ìgbà yẹn mo padà sí ìwé ìròyìn Punch. Lẹ́yìn ìgbà yẹn mo padà sí Kaduna. Àmọ́ wípé a ṣiṣẹ́ gbowó oṣù, wípé olóṣìṣẹ́ ó ṣiṣẹ́ gbowó oṣù, mo bẹ̀rẹ̀ ní Weekly Trust, ìyẹn náà ní Kaduna ní ọdún 1999. Nígbà yẹn dẹ̀ ní 6,000 around 6,009 or thereabout ní 6,000 owó rọ̀gùrọ̀gù ní owó oṣù mi ní ọdún náà lọ. Láti bẹ̀ mo bá Comet ṣiṣẹ́, the Comet newspaper níjọra ìyẹn náà ní Kaduna. Láti Comet mo bá Guardian ṣiṣẹ́ briefly as a freelancer. Láti bẹ̀ mo wà lára àwọn tí ó bẹ̀rẹ̀ iléeṣẹ́ The Sun newspapers.
iléeṣẹ́ náà bẹ̀rẹ̀ ní January 2003 mo join wọn ní June 2003 ibẹ̀ ni mo wà títí fún bí ọdún 16 kó tó wá di pé gómìnà wa ọ̀gbẹ́ni Isiaq Oyetola wọ́n ránṣẹ́ sí mi wípé kémi náà máa bọ̀ wálé. Iṣẹ́ olóṣèlú àtòníròyìn dàbí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń fẹ́ takora wọn. Oníròyìn rèé sàkátàpàrà làásìtọ́ ni olóṣèlú rèé àwọn kankan wà tá a gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí àwọn tó ń tẹ̀lé wa nítorí àwọn tó ń fẹ́ràn wa ìyẹn tàwọn olóṣèlú o. Báwo lè ṣe tẹ́ ẹ ṣe méjèèjì pọ̀ torí tẹ́ ẹ bá ṣiṣẹ́ pọ̀ olóṣèlú wọ́n pè kankan propaganda láti tún àwọn òròyìn kankan ká sọ àwọn òròyìn kan lọ́nà tó ṣe é dùn gbọ́ tí ò ní ṣe pé a máa sọ bí ó ṣe yẹ kẹ́ ẹ sọ gẹ́gẹ́ bí oníròyìn. Báwo ló ṣe rọrùn tó láti ṣiṣẹ́ fún olóṣèlú gẹ́gẹ́ bí oníròyìn? Mo ní àǹfààní láti sọ wípé ẹni tí Ọlọ́run tò mí mọ́ ẹni tí ìṣe wọn ó fẹ́ papọ̀ mọ́ tèmi nítorí pé kíni lọ́jọ́ kìíní àná tí mo wá gbaṣẹ́ fún àǹfààní àwọn tí ò bá gbọ́ rí mi ò mọ gómìnà rí kó tó di pé wọ́n fún mi níṣẹ́ kì í dẹ̀ ṣe pé bóyá ìkan nínú àwọn èèyàn ńláńlá àwọn bàbá wa ló ní ẹ bá mi wáṣẹ́ fún ọjọ́ àkọ́kọ́ tí mo máa rí wọn ó kù ọ̀sẹ̀ méjì tí wọ́n polongo wípé wọ́n yàn mí gẹ́gẹ́ bí akọ̀wé ìròyìn ni mo máa rí wọn lákọ̀ọ́kọ́ látìgbà tí mo ti délé ayé. Ìgbà tí mo dé tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ èmi gan fún ara mi mo ń bira mi léèrè mo ní ṣẹ́ṣẹ́ yóò rọrùn láti ṣe àti pé irú èèyàn wo ni bàbá yìí ṣé ẹni tí mi ò mọ̀ rí ní nǹkan kan papọ̀ rí ṣé màá lè bá wọn ṣiṣẹ́. Mo wá fúnra mi ní bí oṣù mẹ́ta wípé láti wò ó tí ibi ó bá ṣe jókòó àbí kí n padà sí ibi tí mo ti ń bọ̀. Ṣùgbọ́n láàrin oṣù kan wọ́n fún mi ní àǹfààní láti rí wípé àwọn jẹ́ ni Ọlọ́run àwọn dẹ̀ jẹ́ olótìtọ́ tó mú iṣẹ́ ìlú ní òkúnkúndùn. Kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀? Iṣẹ́ àkọ́kọ́ tí mo máa àtẹ̀jáde àkọ́kọ́ tí mo máa gbé jáde ìgbà yẹn ni à ń ṣe fanfa lórí ọ̀rọ̀ LAUTECH. Ọ̀yọ́ ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ LAUTECH. Ọ̀ṣun ò sọ nǹkan kan. Mo dẹ̀ wá lọ yẹ ìwé wò mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Ọ̀yọ́ ń sọ ìmí wà ńbẹ̀ tí kò ṣe déédé. Mo bá lọ bá ọ̀gá mi lọ́fíìsì gómìnà mínísà mo ní ọ̀rọ̀ LAUTECH yìí Ọ̀yọ́ nìkan ló ń sọ̀rọ̀ tó bá dọjọ́ iwájú táwọn èèyàn bá ń ṣe àyẹ̀wò táwọn sí research lórí ọ̀rọ̀ LAUTECH wọ́n lè mọ̀ wá sọ́dọ̀ wa láti wá gbọ́ tẹnu wa o tán bá ti jókòó ti kọ̀ǹpútà tán bá ti punch ẹ̀ ní tó bá jáde òun ni wọ́n máa sọ nítorí ìdí èyí ó yẹ káwa náà sọ̀rọ̀ tiwa kí aráyé bá wa gbọ́. Nígbà tí a fà á fún bí ìṣẹ́jú mélòó kan wọ́n ló dá kí n lọ ṣe n tó bá tọ́ àti n tó yẹ. Bí mo ṣe wá ń lọ mo fẹ́ jáde ní ọ́fíìsì wọn wọ́n ní CPS mo ní sá má parọ́ n tá a bá ṣe o n tá a bá ṣe nìkan ni kò sọ kò dẹ̀ rí dájú wípé gbogbo àwọn nǹkan tí wàá gbé jáde òtítọ́ ni o ò gbọ́dọ̀ sọ ohun tí ó bu ẹnu àtẹ́lu ìjọba wa lórí pé n tá a ṣe ni kò lọ sọ n tá a ṣe nìkan ni kò sọ má parọ́. Mo sì wá dọ́fíìsì lọ́jọ́ náà lọ́hùn mo wá jókòó mo ní èmi gò wá bí wàá parọ́ mo ní dájúdájú ó dàbí ẹni pé gómìnà yìí ó tún yàtọ̀. Lẹ́yìn ìjọ yẹn láàrin bí ọ̀sẹ̀ méjì sígbà yẹn a tún ní ìjáde tá a fẹ́ lọ wọ́n wá kọ ìwé tí wọ́n speech wọn
àwájọ ń yẹ̀wò ìgbà tó dáàrin kan ọ̀gá ní CPS mínísà irọ́ ni wọ́n pa síbi ìwà àti ìsìn nǹkan kan tó jọ báyìí yọ yìí kú ìrọ́lẹ̀ yọ yìí náà kú ó di méjì. ìṣẹ̀lẹ̀ méjì yẹn ó fi hàn dájúdájú wípé gómìnà kì í ṣẹni tí yóò parọ́ kì í dẹ̀ ṣẹnìkan tí ó gbọ́dọ̀ máa parọ́ tó kó lérò pé bóyá inú wọn ó dùn sí so ìyẹn kọ́kọ́ fi ọkàn mi balẹ̀ náà wípé ohun tí mò ń sá fún mi ò ní láti bẹ̀rù tó pé kí ni ẹni tí mò ń bá ṣiṣẹ́ gan olótìtọ́ èèyàn ni bábàbárì tí wọ́n á ṣe tó fi wá jẹ́ kí n bára mi sọ̀rọ̀ wípé mo ṣetán láti bá wọn ṣiṣẹ́ láti polongo iṣẹ́ wọn a jọ lọ sí Àbújá lọ́jọ́ náà lọ ìgbà tá a parí iṣẹ́ tán nìkan bí aago 9 wọ́n dẹ̀ pè mí wọ́n ní CPS mo ní sà ǹjẹ́ wọ́n ti fún ẹ ní accommodation mo ní rárá mo ní ṣùgbọ́n mi ò bùkátà tó pé kí ni Àbújá ni àwọn fámìlì mi wà èmi á lọlé lọ́sùn àwọn ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ pé kí n má kánjú jáde ní ọjọ́ kejì o kí n rí wípé mo jókòó ti fámìlì mi díẹ̀ kó tó di pé màá yọjú sí àwọn. kò wọ́pọ̀ nínú àwọn èèyàn ńláńlá bẹ́yẹn tí ó mọ̀ ronú wípé ọmọ tó ń bá wọn ṣiṣẹ́ òun náà ní fámìlì òun náà ní ohun tí ó bìkátà so gbogbo àwọn ìyẹn ó fi wá fún mi ní àrídánilójú wípé lóòótọ́ èèyàn tó ṣe é bá ṣiṣẹ́ òní wọn so láti dá yín lóhùn iṣẹ́ mi rọrùn nítorí pé kí ni ẹni tí mò ń bá ṣiṣẹ́ gan kì í ṣẹni tí ó ní kó máa parọ́ tẹ́ bá dẹ̀wò láti ìgbà tá mo ti dé mi ò tí ì ní àǹfààní àti bọ́ síta kí n sọ ohun tí a ṣe àbí kí n sọ ohun tó jẹ́ pé kò ṣẹlẹ̀ ọlọ́run ò tí ì jẹ́ kó ṣẹlẹ̀ mo dẹ̀ nígbà pé ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ nítorí pé kí ni ẹni tí mò ń bá ṣiṣẹ́ ń gọ́ ẹni tó lótìtọ́ ni tó dẹ̀ mọ̀ kí ni rírì ká ṣiṣẹ́ faraàlú. ní ọjọ́ 18 ní ọdún nínú oṣù kẹwàá ní ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ oníròyìn rí yín ní ọ̀nà tí wọ́n ti rí yín rí wọ́n rí ẹ̀rù wọ́n rí bínú lójú yín lórí ẹ̀rọ ayélujára lórí ẹ̀rọ bóńbáwòrán èmi pàápàá pè yín ìwé kí ló dé ẹ sì ṣàlàyé wípé àwọn kankan ló fẹ́ ṣe bí kankan o tí fi rí bẹ́ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn ṣe ti rí bẹ́ẹ̀ rí àbúgbà ẹlẹ́rù jọjọ la fi rí ẹ̀rù lójú yín. ṣé rí téèyàn bá ṣe nǹkan tẹ́ ń bá parọ́ mọ́ mi ó máa ń dùn mí ọ̀gá mi náà dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé tó pé àwọn ò fẹ́rọ́ tí wọ́n bá parọ́ mọ́ wọn ó máa dùn àwọn náà tí mi ò bá rántí dáadáa àfàìmọ̀ kó mọ̀ jẹ́ gba endsars nìyẹn. bẹ́ẹ̀ni. kí ni tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ mo dẹ̀ dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣojú wọn wọ́n sì wà láyé ó ṣeé ṣe kí wọ́n máa gbọ́ mi lọ́jọ́ náà lọ́hùn afẹ́ tẹ́ bá rántí àwọn ọmọ yẹn ti ń polongo láti bí ọ̀sẹ̀ kan wọ́n ní àwọn fẹ́ rí gómìnà tàbí aṣojú rẹ̀ èmi mo dẹ̀ wà lára àwọn tó tẹ̀lé SSG lọ bí ẹ̀ẹ̀mejì tó lọ bá wọn sọ̀rọ̀ wọ́n wá sọ fún ọmọ ní kí ni tẹ́ ẹ fẹ́ ẹ lọ fẹ́ rí gómìnà àbáṣojú ẹ̀ aṣojú ẹ̀ ti wá bá yín sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì gbogbo àwọn nǹkan tẹ́ ẹ lẹ́ẹ̀dẹ̀ fẹ́ àwọn èyí tó wà ní ìkápá wa àwa ń ṣe lọ́wọ́ àwọn èyí tó wà ní ìkápá federal ìjọba àpapọ̀ náà ti mú ṣe kí lẹ tó ń fẹ́ wọ́n ṣáà ní túláàsì o àfi kí gómìnà wa bá wọn sọ̀rọ̀ mo rò pé lọ́sàn-án ọjọ́ náà a ní kí gómìnà kó tó di pa lọ ìkan lára wọn tí Ayọ̀ Ológun èmi àti wọn a jọ sọ̀rọ̀ lórí fóònù wọ́n dẹ̀ ní kò sí nǹkan kan tó adẹ̀ lọ gbàtà adẹ̀ débẹ̀ ibi tí èmi ti kọ́kọ́ rí i pé kì í ṣe gbogbo àwọn ọ̀dọ́ tó wà ńbẹ̀ ni ó jẹ́ ọmọlúàbí ó ní wípé ìkan lára wọn ọmọbìnrin tiẹ̀ lòun ó fẹ́ bá àwọn èèyàn mi jà
ó ní a gbọ́dọ̀ rẹ́kọ́ọ̀dù. Mo ní gbogbo ibi tó ga wa bá ń lọ níṣẹ́ la mọ rẹ́kọ́ọ̀dù wọn láti gbé ìròyìn síta àti pé láti ní àkọsílẹ̀ rẹ̀. Ó ṣàyàrí ìjà ó gbà kan lára àwọn ọmọ mi létí àwọn èèyàn wá wọ́n fẹ́ mo ní ẹ gbọ́dọ̀ dán wò Ọlọ́run ló ní kíyẹn sojú mi torí pé kí ni ká ní òsojú mi ni bóyá bẹ́ẹ̀ níjà ìbá ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí mo sáà panẹ́ àkúrò níbẹ̀. Ìgbà tó yá ó di aláriwo ìkànnù wọn bẹ̀rẹ̀ sí ní sọ wípé kí wọ́n fagilé OYS. Mo ní ìgbà wo ni OYS tún wà lára àwọn nǹkan tí EndSARS ń béèrè. Mo ní kí ni ìdí fẹ́ di ọ̀rọ̀ òṣèlú kí n sáà mọ́ fọ̀rọ̀ gùn agbódàrú àwọn tó yàdá àwọn tó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ó fara pa. Tẹ́ ẹ bá dẹ̀ wo gbogbo fídíò tí wọ́n ṣe síta lọ́jọ́ náà máa ń sọ fáwọn èèyàn tó kọ́ àwọn tó ń parọ́ mọ́ wa wípé gómìnà pààyàn méjì. wọ́n sì ní àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà yìnbọn. Tẹ́ ẹ bá wo gbogbo fídíò yẹn tó bá jẹ́ pé wọ́n tí wọ́n ń pa tó bá jẹ́ lóòótọ́ ni kí ló dé tá àti rí fídíò tó fi hàn wípé dájúdájú kìíní ìṣẹ̀lẹ̀. Tẹ́ ẹ bá wo ibi tá a ti jáde ẹ rí i pé àwọn ọmọ yẹn wọ́n dòyì ká mọ́tò gómìnà. Dírẹ́bà náà kọ́lọ̀ ń bá mi lọ ẹ̀mí dírẹ́bà náà tí ì bá ṣe dírẹ́bà tí ó ti ń wakọ̀ tipẹ́ bóyá nǹkan míì bá ṣẹlẹ̀ tó gbé kí ni ó sàn ṣe ó tiraka ń ṣe vùn vùn títí tí ọ̀nà fi sí díẹ̀ bá a ṣe mẹ́rẹ́gẹ̀ yẹn tó bá jẹ́ pé afẹ́ yìnbọn ní sá ara àwọn nǹkan tí ó fẹ́ bí mi nínú lọ́jọ́ tí àwọn ènìyàn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ó wà ńbẹ̀ tó sojú wọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣe EndSARS ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló padà jáde láti ṣàlàyé bó ṣe lọ wípé lọ́wọ́ nínú àti wípé àwọn méjì tó kú lọ́jọ́ náà lọ́hùn kò sí kankan nínú wọn tí kú wọn jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọláìyá. Gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n nìkan kú ní Ayépé òkè Ayépé gbogbo ẹni tó bá mọ Òṣogbo ó mọ bí àwọn àárín méjèèjì yẹn bó ṣe jìnnà síra wọn tó. Ìkejì dẹ̀ ní kọ́gà tó débẹ̀ lọ́jọ́ yẹn ni wọ́n ti fi tó wa létí pé àwọn kan lásídẹ́ǹtì lórí ọ̀kadà láàárọ̀ ọjọ́ yẹn pé tọ́gà bá ń sọ̀rọ̀ kọ́gà sọ ọmọlú ọ̀rọ̀ kọ́gà bá wọn kẹ́dùn kọ́gà dẹ̀ fún wọn ní àrídánilójú pé ìjọba máa gbé bùkátà owó hospital wọn. So gbogbo àwọn yìí ó fi hàn dájúdájú wípé irọ́ ni wọ́n fẹ́ pamọ́ wa. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí irọ́ náà kó gẹ́gẹ́ bí àpèjúwe yìí kan lára wọn tó ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbé wọn ṣebí ọjọ́ kejì ló bá tún jáde lóyún ọjọ́ tó lọ réèvù tó lọ sọ̀rọ̀ tèmi náà dẹ̀ pè sóre mú ní kán bá mi bí léèrè pé ǹjẹ́ wọ́n jí gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ tí wọ́n bá dẹ̀ jí gbé ìjọ́ wo ni wọ́n fi ó dẹ̀ sọ fún ara rẹ̀ ó ní wọn jí òun gbé fún ara rẹ̀ ló sọ ìyẹn mandate tàbí kí ló ló ń jẹ́ fún ara rẹ̀ ló sọ ìyẹn fi hàn dájúdájú pé irọ́ ni wọ́n fẹ́ lẹ̀ mọ́ wa lára. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí n tí wọ́n hun pọ̀ kó jọ wá. ẹ jẹ́ padà sórí ọ̀rọ̀ OYS wọ́n ní ìkan lára ohun tí wọ́n sọ ni ṣùgbọ́n ṣáájú ìyẹn ni pé ó dàbí pé ìjọba ìpàápàá kò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sọ̀rọ̀ OYS lọ títí nítorí wọn ò mú OYS lókùnkúndùn bíjọba àná ṣe mú. No ẹni bá sọ bẹ́ẹ̀ bóyá kò rí àrídánilójú tó ń ṣẹlẹ̀. Láàárọ̀ yìí tí mò ń jáde nílé mo rí àwọn bíi wọ́n á fẹ́ tó bíi 10 tí wọ́n wọ aṣọ wọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn káàkiri. Ọ̀rọ̀ àárọ̀ ni mò ń sọ yẹn o kì í dẹ̀ ṣe pé bóyá èmi ni mo pè wọ́n lánàá wípé kí wọ́n jáde lénìí torí pé mò ń bọ̀ wá torí mi ò tẹ̀ mọ́ pé ọ̀rọ̀ OYS ó tẹ̀ jáde bí ṣùgbọ́n kò sí ní tó jọ wípé àmú ní òkúkúdù bá ṣe mú tẹ́ ní tó ṣẹlẹ̀ ní pé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ batches ní ọ̀rọ̀ OYS ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ṣe tẹ́lẹ̀ wọn à fẹ́ kú òun bẹ́ẹ̀ mọ́ káwọn ẹlòmíì bọ́ síbẹ̀ ìyẹn la wá fi ń sọ fún ẹ pé kì í ṣe títí láéláé tẹ́yìn bá ṣe tásìkò yín bá tó ẹ̀ sùn
fáwọn míì kí wọ́n wọlé ń tàdé ń ṣe ni kò sí tíjọba àná ń ṣe tí adáwọ̀ ẹ̀ dúró kò sí àti àwọn kan náà bí mi ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní kán wá s'Òṣogbo gbogbo títì tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ là ń ṣe lọ kò sí kankan dáadáwọ̀ ẹ̀ dúró à ń fi kún ni lórí àwọn iṣẹ́ tí a bá ń lẹ̀. so lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ rèé ní ọjọ́ sátidé àwọn obìnrin kan ní àǹfààní àti bọ̀rọ̀ jómi tó rọrọ̀ wọ́n ní àwọn ò rí nǹkan rà lọ́jà nǹkan wọn nítorí àwọn ará òkè ọyẹ ò kó oúnjẹ wá sí ibi tá a wà. Kí ló ṣẹlẹ̀ sí iṣẹ́ ọ̀gbìn lọ́ṣùn? Kí níjọba gómìnà Oyètọ́lá ń ṣe síṣẹ́ ọ̀gbìn lọ́ṣùn? Ọ̀sán ń jẹ́ bíi ti tẹ́lẹ̀ nípínlẹ̀ Yorùbá mọ́ Ọ̀ṣun rẹ̀ wà lára ìlú kan ìpínlẹ̀ kan tí wọ́n rò pé ìpínlẹ̀ tó lè bọ́ wa lọ́jọ́ ọ̀la rèé. Kí là ń ṣe? Ẹ̀yin ò lérò pé ó ti di dandan kíjọba Ọ̀ṣun ṣe nǹkan kan sọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn? Kó tó di wípé wọ́n ọ̀rọ̀ wípé bóyá ìjà ṣẹlẹ̀ láàrin wa àtàwọn ọmọ ìyá wa láti òkè ọ̀yà ṣẹlẹ̀ ni a ti mú iṣẹ́ ọ̀gbìn ní òkúnkúndùn gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ tẹ́ bá wo àwọn nǹkan tá a mú lọ́wọ́ tá a mú lọ́kùnkúndùn iṣẹ́ ọ̀gbìn ó wà nínú ẹ̀ à ń pè ní ATM ebẹ̀ àkọ́kọ́ àbẹ̀ àkọ́kọ́ òní agriculture nǹkan ọ̀gbìn ni so a mú ní òkúnkúndùn lẹ́nujọ́ mẹ́ta yìí ó láwọn ìgbésẹ̀ kan tí ìjọba máa gbé láti lè rí wípé àwọn tó kù díẹ̀ káàtó fún láàrin wa àti àwọn opó à ń ṣètọ́jú wọn lórí wípé a lè mọ́ lè bọ́ gbogbo aráàlú ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé a mọ̀ wípé ó kù díẹ̀ káàtó fún wọn ìjọba máa ṣe ọ̀nà tí a fi máa ṣètọ́jú wọn. Lára àwọn nǹkan tá a dẹ̀ là kalẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a fẹ́ lò bóyá iṣu ni o bóyá gàrí ni o bóyá ráìsì ni o a rí dájú wípé nípínlẹ̀ wa òun náà láti kó wọn jọ. Èyí fi hàn dájúdájú wípé a ní àwọn tí ó ń ṣe iṣẹ́ ọ̀gbìn lóòrèkóòrè. Ní ọdún tó kọjá lọ ó láwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé kòkó ni wọ́n ń ṣe ó ní tá a fi ràn wọ́n lọ́wọ́ àwọn tó jẹ́ pé ráìsì ni wọ́n ń gbìn ó ní tá a fi ràn lọ́wọ́. Lẹ́nujọ́ mẹ́ta yìí gan gómìnà sì ṣe àbẹ̀wò sí ìkan lára àwọn farm settlement wa lẹ́dẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀dọ́ ni wọ́n ń ṣe iṣẹ́ ọ̀gbìn níbẹ̀ gbogbo yẹn dẹ̀ ní a máa ṣe ní senatorial district mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A dẹ̀ nígbàgbọ́ wípé kí ọdún ní tó délẹ̀ gbogbo àwọn akitiyan wa lórí nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀ ni a máa rí àǹfààní ẹ̀. Ní pé ó ṣeé ṣe kí gómìnà Oyètọ́lá tó kù ń bẹ̀ ní ìgbà tó bá ti ṣe tán ìgbà tó bá tó ṣe tán ó ṣeé ṣe kí Ọ̀ṣun máa ṣe oúnjẹ tó a lè jẹ lọ́ṣun. Yàtọ̀ sí pé a jẹ gan àtẹ̀yí tí wọ́n mọ̀ bíkọ́ ń tí a gbé lọ́wọ́ òun ni wípé kàkà táwọn èèyàn ó fi mọ lọ sékòó lọ mọ ra nǹkan kì í ṣe oúnjẹ nìkan o àtàwọn káràkátà kọ̀ọ̀kan wípé ibi yìí nìkan ti wá máa ṣe ara àwọn nǹkan tá a gbé lọ́wọ́ nìyẹn a dẹ̀ ní a nígbàgbọ́ wípé kó tó di pa parí ní agbára Ọlọ́run gbogbo ẹ̀ ní ó di ṣíṣe. Ẹ jẹ́ wo ohun tí ìjọba ìmúlòkùnkúndùn ọ̀rọ̀ ìlera wọ́ọ̀dù kan ilé ìwòsàn kan báwo ni níbo ló dé níbo la ṣe ń lọ ṣé gbogbo ilé ìwòsàn wọ́ọ̀dù náà ti fọwọ́ bà àbọ̀sìkò àwọn kankan tí wọ́n ti parí. tẹ̀mẹ́ pé ilé ìwòsàn àbọ̀dó tá a ṣe 333 wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní a ti ṣe 103
ó lé ní bóyá bíi 10 àti nǹkan kan, so ó sì kù bíi 15 tá a fi máa parí. 15 ẹyọ 15 nínú 300 àti 27 ó sì kù bíi 15. gbogbo àwọn èyí tá a dẹ̀ ṣe tẹ́ bá. yóò di ṣíṣe ní sáà àkọ́kọ́ gómìnà yìí. n ta fi lè fi ọdún kan àti nǹkan kan ṣe 300 ṣe 15 là wà ní ṣe láàrin oṣù bíi 2 bíi 3 kó tó di pa parí kó tó di pọ́dún èdè kó tó di pa parí sáà first quarter ọdún tá a wà yìí a máa parí ẹ̀ kì í dẹ̀ ṣe yẹn nìkan là ń ṣe sẹ́mi pé àwọn general hospital wa à ń ṣe wọ́n ẹ wo tí Èjìgbò gẹ́gẹ́ bí àpèjúwe Ọlọ́run ló ní ká bẹ̀rẹ̀ láti máa náwó sí ètò ìlera kó tó di pé COVID-19 dé nítorí pé kí ni tí a bá mú lókùnkúndùn COVID-19 ìbá yẹ̀yẹ́ ọ̀tá wa irú general hospital Èjìgbò yẹn kálá àti ìṣe kó tó di pé COVID-19 dé àwọn ọmọ ìyá wa tó wọlé láti Côte d'Ivoire àwọn bíi 127 kò síbi tá a kó wọn sí kálá ní general hospital Èjìgbò adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a bẹ̀rẹ̀ rẹ̀ kó tó di pé COVID-19 dé adẹ̀parí ẹ̀ kó tó di COVID-19 ọ̀rọ̀ ìlera amúlòkùnkúndùn doctors quarters ibi táwọn doctor mọ̀ gbé lásùbíàrò àti parí yẹn àwọn wọ́ọ̀dù tuntun kọ̀ọ̀kan wà náà tá a ṣe ní àsùbíàrò bẹ́ẹ̀ náà la ṣe ní àwọn tí àsùbíàrò yẹn ti doctors quarters yẹn àti parí ẹ̀ ṣùgbọ́n wọn tí ì máa lò ó láìpẹ́ láì jìnnà a máa sí kí àwọn doctors máa lò. á dà tọ́nmì díẹ̀ fún sáà yìí fún bí ìṣẹ́jú kan nǹkan kan wà tí ó yẹ ká gbọ́ tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè wa Nàìjíríà ànírógun ó yá à ń bọ̀. ó yá ẹwẹ́ tiẹ̀. ibo ànígbà. oṣù tó bá tó jẹ́ ní kú kò lè gbé mi lọ. kàkà kékun má jẹ sèse àmì sàrà nù. ẹyẹ dání ogun mọ́ àwọn èèyàn tí ò bá rógun rí ni yóò lérò pé ogun ò kọjá ìbọn yínyìn pẹ̀kẹ̀pẹ̀ àti ìṣekúpani wọ́n ti gbàgbé wípé ogun ni ìyàn ogun ní fa ìfipábánilò ogun ní kì í jẹ́ kólókó roko kólódò rodò ẹni lọ́wọ́lọ́wọ́ kò ní lè ná kò ní sáàyè fún àgbàtọ́jú nílé ìwòsàn ogun ní dá ìpayà àti ìlà ìlò sílẹ̀ tí mú kí gbogbo èèyàn máa sá kàbàkàbà ogun ní kọ́lé àìsàn ságọ́ ara ogun ló ń fa ìnírètí tó mú kí màjèsí ó tọ́jú òbí àrọ̀rùn alákejì ogun ló ń sọ ọmọdọ́mọ òrukàn ogun ló mú káyọ̀ pàdánù ọkọ ogun ló mú ní pàdánù ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àtolólùfẹ́ ni ogun kì í jẹ́ kí lè wo ṣe lọ tẹ́ni fẹ́ ṣiṣẹ́ òní ráyè ṣiṣẹ́ ogun ní sọ gbogbo èèyàn dọ̀pẹ́ ogun a máa mú ní sẹ̀yọ́ ẹni domi mímu ogun kọjá yìnbọn àti ìfẹ̀míṣọ̀fọ̀ nìkan ọgbẹ́ tógun bá dá sílẹ̀ a máa tọ́pọ̀lọpọ̀ ọdún kó tó lè san ẹ̀yẹ́ béèrè lọ́wọ́ ilẹ̀ Rwanda Congo Liberia South Sudan àti Libya kí wọ́n ròyìn fún yín pé ogun kọjá sinimá àrélù kẹ́ẹ̀tọ́ pè fógun ẹ bá béèrè lọ́wọ́ àwọn tó gun abẹ́lé ọdún 1966 nílẹ̀ yìí ṣojú wọn kí wọ́n sọ fún yín ohun tógun jẹ́ gan-an àtẹ̀bí àtàrí ló ń pàdánù nínú ogun ẹ̀yà ajá kásìra wa lọ́kàn ká fààyè gba ìṣọ̀kan nínú ìyàtọ̀ ká má fààyè sílẹ̀ fún ìyapa ẹ yàgò fún ríru ìjà sókè lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ẹ já mi lórí à ń so nígbàwọ́ rògbòdìyàn ẹ yé pín àwọn àtẹ̀ránṣẹ́ àtàwọn fọ́nrán fídíò tó lè dá rògbòdìyàn àti wàhálà sílẹ̀ káàkiri mọ́ Unique FM àti Freedom Television ló ní ìfẹ́ ló sọ wá dọ̀kan àní rogun lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan kéèkéèmí gbé. Akin káàbọ̀ lẹ́ẹ̀kan sí a sì ń tẹ̀síwájú lórí ètò alágbó òṣèlú pẹ̀lú olórí akọ̀wé ìròyìn ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Ismail Omipina wọ́n darapọ̀ mọ́ wa lónìí láti wo ìṣèjọba àti iṣẹ́ ìròyìn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn sọ nígboro lẹ́nujọ́ mẹ́ta ẹni bí nílò afárá níbi ọlá àyà tẹ́ ẹ fẹ́ kọ sí wọn owó rọ̀gùnrọ̀gùn tẹ́ lò iṣẹ́ afárá wọn ẹ ṣe fi sanwó fáwọn tó fẹ̀yìntì kó tó ti pé ìjọba ti dé àwọn kan ti jẹ gbèsè lẹ̀ fáwọn tó fẹ̀yìntì lówó afárá ló kàn ní ọ̀rọ̀ wa lọ́sùn mọ́tò mélòó ní bẹ lọ́sùn gan abáàtà bóyá dandan ti ń ṣe lẹ́kọ̀ọ́ àwọn náà fẹ́ gbé nǹkan ṣe lẹ́kọ̀ọ́ wá sọ́sùn kí lẹ rí sí gẹ́gẹ́ bí akọ̀wé ìròyìn gómìnà. ṣé rí afárá tí a fẹ́ ṣe àkọ́kọ́ náà tẹ́ bá wò ó dáadáa
tẹ́ bá wo àwọn ìlú òkèèrè wọn kì í dúró dìgbà tí wọ́n bá nílò nǹkan tó ṣe kókó kí wọ́n tó ṣe. Olórí tó bá dáa níṣẹ́ ló máa ń ronú ọ̀la sílẹ̀. Afárá tá a fẹ́ ṣe fún òní àti fún ọ̀la ni. Ẹ jẹ́ n ṣàlàyé tó ní ibẹ̀. Kó tó di pé a ṣàṣàrò ipá fẹ́ ṣe afárá ní Ọláìyá, ọ̀pọ̀lọpọ̀ gbà ni ẹ̀mí ti ṣòfò níbẹ̀. ní Ọláìyá kan náà. ní Ọláìyá kan náà. Ní ọjọ́ kan à ń lọ sọ́fíìsì gómìnà gangan ó ṣojú wọn. Ambulance gómìnà ni wọ́n fi gbé ìyá táwọn wí ni wọ́n fi gbé lọ sí ilé ìwòsàn. Ọjọ́ yẹn gómìnà wá pè àwọn èèyàn láti gba ìmọ̀ràn pé kí la lè ṣe síbì láti dáwọ́ báwọn èèyàn ṣe ń fi ẹ̀mí ṣòfò níbẹ̀ dúró. Àti bẹ̀ ni ìmọ̀ràn wípé ká ṣe afárá ibẹ̀ ló ti wá. Gómìnà dẹ̀ ní tí Ọlọ́run bá kádàrá tó fún àwọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà wípé a ó ṣe afárá síbẹ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ látìgbà tá a ti dé, mi mọ̀ bí màá ṣe tú ní Yorùbá. Wọ́n ń pe kíní ọ̀ ní contract financing, alternative contract. ọ̀nà míì tá a lè fi gbà fi ṣe wá àkànṣe iṣẹ́ àkànṣe. Ẹ ṣe. Ṣé rí bíríìjì tí a fẹ́ ṣe, afárá tí a fẹ́ ṣe, kì í ṣe pé bóyá lówó kan la gbé kalẹ̀. Tẹ́ ẹ bá mọ̀ dáadáa, tẹ́ ẹ bá gbàgbé, káàkiri tí wọ́n bá fẹ́ gbérú iṣẹ́ yẹn kalẹ̀ àbí iṣẹ́ ọ̀nà kankan, ìjọba máa ń san kíní kan tán pè ní mobilization fee. owó síwájú. Wọ́n san bíi 30% least náà máa ń san nìyẹn. ìdá ọgbọ̀n nínú ọgọ́rùn-ún. tí wọ́n bá dẹ̀ san ìdá ọgbọ̀n nínú ọgọ́rùn-ún yẹn, ọ̀pọ̀lọpọ̀ gbà míì ni àwọn kọ̀ǹtrátọ̀ ó gbowó yẹn lọ tí wọ́n tiẹ̀ ní ṣe nǹkan kan. irú yẹn pọ̀ dàbúrà. Ṣùgbọ́n ọwọ́ tá a wà yìí kọ́bọ̀ ìjọba ò tí ì fi kalẹ̀ lórí afárá tí a fẹ́ ṣe. Ṣùgbọ́n a rí ẹni tó ní òun ní agbára, òun ní akitiyan láti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a dẹ̀jọ́ ṣàlàyé, ó níbi tí wọ́n á bá sẹ́yìn dé kó tó di pé ìjọba bẹ̀rẹ̀ sí ní fowó sọwọ́ fún wa. Gẹ́gẹ́ bí gómìnà dẹ̀ ṣe sọ lọ́jọ́ náà lọ́hùn, afárá yẹn kò ní dáwọ́ wípé à ń sanwó oṣù lásìkò dúró, kò ní dáwọ́ wípé à ń san owó àwọn tó di fẹ̀yìntì lásìkò dúró, kò ní dáwọ́ wípé àwọn iṣẹ́ ìlera tá à ń ṣe àtàwọn ojú ọ̀nà kéékèèké mi tá à ń ṣe àtàwọn iṣẹ́ ribiribi tá à ń ṣe kò ní dá dúró. Tẹ́ ẹ bá dẹ̀ wò dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tó bá ń gbọ́ mi wọ́n lè já mi tí mo bá purọ́. Àlàmísì tó kọjá lọ oṣù ò parí tí fóònù oníkálukú fi ń dún garangaran fowó oṣù. Ìyẹn jẹ́ àrídánilójú wípé kì í ṣowó tá a fẹ́ fi sanwó oṣù la fẹ́ fi lọ ṣe afárá. Bí ìlú ṣe ń dàgbà sókè bẹ́ẹ̀ ni olórí ó ṣe mọ̀ ro kí làwọn nǹkan tó bá gbà mú fún irú ìlú náà. Gbogbo alámọ̀ wípé Òṣogbo ó jẹ́ state capital wa. Nítorí ìdí èyí a gbọ́dọ̀ ṣe ń tó tọ́ àti ń tó yẹ láti jẹ́ kó dàbí àwọn ìyókù. Àti wípé gbogbo àlà ní à ń fẹ́ kí àwọn tó ń dálé iṣẹ́ sílẹ̀ kí wọ́n wọ̀lú wá. A gbọ́dọ̀ dúró dìgbà tí gbogbo wọn bá dé lẹ́ẹ̀kan náà tá a rí ibi lọ náà ká tó tún wá mọ ronú wípé kí la fẹ́ ṣe. Gómìnà sábà nọ́ta ní sáà àkọ́kọ́, sáà kejì ni wàhálà máa ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe lè wà tí ò ní lálátakò. Kí làwọn alátakò fi ń bu yín pé ẹ ṣe kù díẹ̀ káàtó àbí wọn tiẹ̀ sọ̀rọ̀ rárá? Àbáwọn alátakò kan ti ń bá yín jó bùkúlù kẹ́ńkẹ́ tẹ́ ẹ bá lọ ṣe filọ́lẹ̀ àwọn tẹ́ ti ṣe ń lù ú. Kí lẹ rò pé ó kù díẹ̀ káàtó sí níjọba yín? Oníwèé ìròyìn ni ẹ̀yin ló yẹ kẹ́ bá wa dáhùn rẹ̀ torí pé kí ni gbogbo ohun tí mo bá sọ lórí ìyẹn wọn ni àkíní ìbáàwí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa oníwèé ìròyìn lèmi náà
àdẹ̀mọ́ bó ṣe ń lọ àmọ́ bó ṣe rí lánàá àmọ́ bó ṣe rí lónìí tẹ́ bá wò dáadáa báwọn ọmọ ìyá wa tó wà ní ẹgbẹ́ kejì bí wọ́n ṣe máa búyàn tẹ́ bá wò dáadáa láti gbà tíjọba ẹ̀ ti dóde àfẹ́ rí wẹ̀ nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fi bú wa Ọlọ́run fún wa ní agbára àti ṣàtúnṣe èyí tó le jù ń bẹ ó ní ọ̀rọ̀ àwọn owó òṣìṣẹ́ mo nígbàgbọ́ wípé kálọ́lọ́hún òkun wa tá à ń rí san ó ṣeé ṣe kí n mọ́ dá yín lóhùn nígbà tẹ́ni kí n mọ́ bọ̀ wá sọ̀rọ̀ lénìí ó ṣeé ṣe kí n mọ́ dá yín lóhùn tó gbé kí ni èyàn ò ní lẹ́nu ọ̀rọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìwọ̀nba iṣẹ́ tí gómìnà ń ṣe iṣẹ́ tó ṣe é fi yan gan ni iṣẹ́ tó jẹ́ pé kì í ṣe wípé a kàn ń sọ lẹ́nu tá a bá débẹ̀ á rí torí ẹ̀ ó máa ń fẹ́mi náà ní agbára ó dẹ̀ máa ń jẹ́ kí n lè yan gan níta wípé mò ń bẹ́ni tó mọ kí ni rírì láti ṣiṣẹ́ fún aráàlú bó ṣe jẹ́ lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí mo fẹ́ lè ní mi ò lẹ́yìn pé bóyá àwọn ọmọ ìyá wa tá a jọ wà lẹ́gbẹ́ mo fẹ́ lè ní àlálàtàkù lọ títí bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò sí béèyàn ó ṣe ìkórè mọ́ mi ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí mi ò tí ì rí ní tí wọ́n lè fi bú wa tó gbé kí ni àwùwà ibú àdẹ̀wùwà ẹ̀tẹ́. aṣojú òpó lẹ̀ ẹ bá fi nọ́mbà tí a lò sáfẹ́fẹ́ káwọn èèyàn rí àwọn fún àwọn àǹfààní àwọn tó ń wò wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí ẹ̀rọ tó ń gbọ́ wá lórí ẹ̀rọ rédíò tí a pè 0706 158 0198 07061 58 0198 bẹ́ẹ̀ dẹ̀ ò dùn bí ìgbẹ́ni ìlú ń rí tí ilé kan bá sì ń dàgbà tí ilé kan bá ń tòrò ọmọ àlébẹ̀ ni ò dàgbà ẹgbẹ́ tí gómìnà ti jáde gan gbọ́mi sí omi ò tó ń bẹ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń dáṣọ bò pé kò sí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn àtẹ̀jáde hello mo mà kí ẹ káàsán sà ẹ káàsán kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Kàbírù ló ń sọ̀rọ̀ látèkìtì. Kàbírù látèkìtì alátòkùkù. bẹ́ẹ̀ni. láti bo. láti Èkìtì. Èkìtì bo. hello. gbogbo àwọn àtẹ̀jáde tá à ń gbọ́ lẹ́nu ẹ̀ta yìí tá à ń kà lẹ́nu ẹ̀ta yìí látọ̀dọ̀ àwọn kan àti látọ̀dọ̀ ẹ̀yin kan ti fi hàn pé wàhálà ń bẹnu ẹgbẹ́ òṣèlú APC ẹ sì ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú yìí lọ́wọ́lọ́wọ́ kí lẹ rí sọ sí. ẹnìkan lójú òpó ẹ máa dáhùn yẹn ká tó lọ. hello. ẹ káàsán o. ẹ máa lẹ́sà kí lorúkọ yín. orúkọ mi ni Ofatia Paul Faturoti. níbo lẹ ti ń pè wá. látẹ̀sà òkè. láti ìlú ẹ̀sà òkè mú kí yín ẹ̀ lẹ́sà. mo mà kí àwọn bàbá wa. ọmọ yín ló sọ̀rọ̀. ẹ kú òótọ́ inú o. yes sir. ìgbà yẹn á tù wá lára. àmín sà. ẹ jọ̀ọ́ nǹkan tí mo kàn fẹ́ sọ ni bẹ́ẹ̀ ṣe máa ran àwa àgbẹ̀ lọ́wọ́ sí oúnjẹ lè sùn wá bọ̀ nítorí àwọn oúnjẹ tó ń wá látòkèrè wọ́n gbẹ́sẹ̀ lé e kì í ṣe páwa náà gbé ata ń bí dáta òṣò àgbẹ̀ láti òṣò ṣùgbọ́n àrówó fi ṣe é. ẹ ṣe hello. yes sir. hello. mo ń gbọ́ yìí. ẹ sọ ti ṣe ti béèrè nǹkan tẹ́ ní láti sọ nìyẹn. ẹ ṣe wọn ó dá yín lóhùn 07061580198 nọ́mbà tá a fi sọ̀rọ̀ ní ọ̀sán yìí rèé. hello. hello bàbá kí lorúkọ yín. ẹ káàsán. ẹ mà káàsán. ọ̀làdàpọ̀ láti fẹ́tẹ̀dó ni. kí lẹ pé. ọ̀làdàpọ̀ láti fẹ́tẹ̀dó. láti fẹ́tẹ̀dó ìbéèrè yín ní pàtó. àti gómìnà ní wọ́n kú iṣẹ́ ṣiṣẹ́ àwọn pẹ́ńsánà wọ́n ń gbowó wọn dáadáa àwọn akẹ́kọ̀ọ́ bá wọn gbà lọ́nà wọ́n ti gba àwọn orúkọ kan náà fún ẹgbẹ́ bọ́ọ̀dù wa tó lè rọ̀ wá lọ́rùn gbà ìgbò olùkọ́sọ̀rọ̀ bọ́ọ̀dù pẹ̀lú orúkọ tó wà láwọn olókùn gómìnà. kí bọ́ọ̀dù wà ní gbogbo àwọn ẹ̀ka ilé iṣẹ́.
bẹ́ẹ̀ ni wọ́n ti gba orúkọ àwọn local government wọ́n ti submit ẹ̀ ti pẹ́. ok wọ́n dà yín lóhùn wọ́n dà yín lóhùn bó ṣe lè nílò ẹ bá múwèé wá fún àlejò wa ẹ gbàwé kẹ máa kọ́lẹ̀ a máa gba àwọn òpè yẹn bó bá ṣe ń wá 07061580198. hello. ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ bá akọ̀wé gómìnà sọ̀rọ̀ akọ̀wé ìròyìn gómìnà sọ̀rọ̀ wọ́n ti ń wá yín tipẹ́ wọ́n á ní àǹfààní àti rí yín lè ní ìpè ń dá ìpè a máa rọ̀ yín kẹ́ ẹ ní sùúrù tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan tí ò bá wọlé ẹ má wọ̀rí ẹ jẹ́ kẹ́lòmíì pè nítorí àáfún yín nọ́mbà kan tẹ́ fi pè wọ́n lẹ́yìn tá a bá parí ètò 07061580198 ní nọ́mbà tá a fi ń sọ̀rọ̀ ìbéèrè kan ṣe pàtàkì tí mo béèrè kẹ́yìn. bẹ́ẹ̀ni lórí hello. mo kí yín ẹ̀lẹ́ kí lorúkọ yín. wọ́n bá ìjọba sí ọ̀tún Èkìtì. láti Èkìtì. ọ̀tún Èkìtì. ẹjọ ẹ bá gbọ́ dáadáa ẹ bá mi kí a bẹ àwọn ọmọjú ẹ̀rọ. ló bá ń sọ láti ọ̀tún Èkìtì. kí ni a fẹ́ béèrè. ìkan tí mo tẹ̀ fẹ́ bá àlejò wa sọ ni pé kí kò yẹ kí àwa olóṣèlú kò yẹ ká máa tan ara wa. a sọ pé ìjọba tó wà níta ò ṣe dáadáa ṣùgbọ́n bí ẹnìkan kan sọ pé kò sí wàhálà kò sí problem kò sí ṣe ìtẹ̀kọ̀ tí wọ́n fi ní ọ̀rọ̀ fíṣàn this is good for our system. ó yẹ kí àwọn èèyàn máa mọ nǹkan tó ń lọ bí ìṣòro wà ẹni ká mọ̀ pé ìṣòro wà bí ìṣòro ò bá sí. ṣé alàgbà ṣé ẹ rí ìṣòro kankan tẹ́ lè náwó sí pàtó. ẹ jọ ẹ lè pè wá padà àfi bẹ́ẹ̀ gbọ́ dáadáa a máa gbà pé bíi méjì sí a wà ṣẹnu bó ṣe wà a wà sọ nọ́mbà tẹ́ fi pe àlejò wa nítorí wọ́n sì ní àǹfààní àti dánilẹ̀ lóò. ẹ káàsán o. mo kí yín sà kí lorúkọ yín. o ẹnjìnìà ní ìdìkúnlé. láti bọ̀dẹ̀ tí ń pè wá. láti ìlú Òṣogbo. láti ìlú Òṣogbo. so ìbéèrè yín. mo dúpẹ́ púpọ̀ fún arákùnrin wa Mr. Ismail Omipidan fún iṣẹ́ ọpọlọ tí wọ́n ń ṣe láti lè fi dáhùn àwọn ìbéèrè wọ̀nyẹn ṣùgbọ́n mo fẹ́ nípa ti diversification of economy nípa ti agric iṣẹ́ àgbẹ̀ pé kí wọ́n jọ kí wọ́n rántí àwa àkàndá èèyàn tí wọ́n wà nínú àwùjọ kí wọ́n tiẹ̀ dá àwa náà wò a lè ṣe gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n dọ̀ wá wò in the area of mechanized agriculture. ẹ ṣe gan ni ìgbé kan lókù tá a máa gbà sí kí a tó fi gbogbo ẹ̀ lẹ̀ ìṣẹ́jú márùn-ún péré la ní ẹ gbìyànjú àti bá a dáhùn béèrè wọ̀nyí láàrin ìṣẹ́jú márùn-ún 07061580198 nọ́mbà tí a fi ń sọ̀rọ̀ lọ́sàn-án yẹn ni hello. ẹ káàsán. mo kí yín sà kí lorúkọ yín sà. mo kí ẹ̀ka tó ń tẹ́gbọ́n ètò àwọn òṣìṣẹ́ wa bí owó náà jẹ́ wá ní ọ̀sán wa. ẹ dàbí pé ojú òpó ojú apá kan jù ọ̀hún jàmọ́ ẹ sì bá a dá dúró bẹ́ẹ̀ á fún yín ní nọ́mbà kan tẹ́ ẹ fi pè wọ́n ẹ bá wa dáhùn àwọn béèrè níṣẹ́jú mẹ́ta. tó àkọ́kọ́ gbogbo n tí àwọn tó pè gbogbo n tí wọ́n sọ gbogbo ẹ̀ ni mo ti kọ kalẹ̀ èyí tó sọ̀rọ̀ lórí board appointment ni lórí nǹkan ọ̀gbìn ni gbogbo ẹ̀ ní agbára Ọlọ́run àwọn nǹkan tó bá yẹ ká ṣe lórí ẹ̀ a ó ṣe ṣùgbọ́n fún àǹfààní àwọn èèyàn wa a ní gómìnà tí máa ń gbà wá nímọ̀ràn wípé pàápàá jùlọ àwa tá à ń ṣe iṣẹ́ ọ̀gbìn pé ká ní cooperative tá a bá ní cooperative ó máa jẹ́ kí ìjọba ìrànlọ́wọ́ tá a máa ń ní láti federal government á jẹ́ kí ó ṣeé ṣe láì ní sí wàhálà kankan ìyẹn jẹ́ ní lórí ìbéèrè tẹ́ béèrè nínú ẹbí kan náà ọmọ ìyá méjì lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń ní gbọ́nmi sí omi òtó. irú àsìkò bẹ́ẹ̀ ló láwà yìí. kò dẹ̀ sí bó ṣe wù rẹ̀ kó le tó pé wọ́n jọmọ ìyá bó pẹ́ bóyá wọn ò parẹ́ ṣùgbọ́n n tí mo fẹ́ sọ ni pé
láàrin àwọn ọ̀gá wa méjèèjì kò síjà ṣùgbọ́n ṣe rí àwọn kan wà tó jẹ́ wípé àwọn àríjẹ nínú mọ̀dàrú àwọn ni rúsídà tó ń dá tó ń lọ nítorí pé kí ni àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá tí lọ gbọ́ ti bàbá kínní kan sọ fún bàbá kejì ara wọn ìbalẹ̀ ṣùgbọ́n n tó dá èmi lójú òun ni wípé àwọn àgbààgbà méjì láàrin wọn kò sí tó ń jẹ́jà mo dẹ̀ nígbàgbọ́ gẹ́gẹ́ bí mo ṣe pàkíyèsí àwọn ọmọ ẹgbẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ mo ní ká mọ sọ ẹnu wa ká dẹ̀ mọ sọ ohun tá à ń kọ ká mọ fi ọwọ́ ara wa àtẹnu ara wa dá wàhálà síbi tí ò sí. mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ gbọ́dọ̀ nǹkan bí ìmọ̀ràn fún gbogbo àwọn tí ń wò wá gbọ́dọ̀ nǹkan fún gbogbo àwọn tó fẹ́ràn gómìnà gbọ́dọ̀ nǹkan tó ọlọ́run fún àwọn kan tí ọlọ́run sì fi ìfẹ́ gómìnà sọ́kàn wọn gbọ́dọ̀ nǹkan fún gbogbo wa. fún àwọn tí wọ́n sì ń wò pé kí ni Adégbóyèga Oyètọ́lá ó ṣe mo lóye pé lẹ́yìn bíi ọdún méjì tá a ti lò ó yẹ kí a ti mọ irú èèyàn tí gómìnà wa Adégbóyèga Oyètọ́lá jẹ́ ẹnìkan ni tó jẹ́ wípé ó fẹ́ràn aráàlú ó fẹ́ràn òṣìṣẹ́ ó fẹ́ràn ọmọdé ó fẹ́ràn àgbàlagbà ẹnìkan ni tó jẹ́ wípé tí ẹ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn wọ́n á gbé ìpínlẹ̀ Ọ̀ṣun ga ju bó ṣe wà lọ fún àwọn tó ti nífẹ̀ẹ́ wa tí màá sọ náà ni pé kí wọ́n túbọ̀ mọ́ gbàdúrà wípé kí a rí owó ṣèjọba nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ gbà ni àwọn nǹkan tí èèyàn ò fẹ́ ṣe wà ṣùgbọ́n owó ó ní tóun ò bá sílé ó lè gbọ́dọ̀ dámọ̀ràn torí pé kí ni ó lè da ìmọ̀ràn àdúrà ni kí ẹ fi ràn wá lọ́wọ́ kí Ọlọ́run ọba kí ó jẹ́ kí gbogbo ìlérí tí a ṣe fún aráàlú kí Ọlọ́run kí ó bá ní múṣẹ lẹ́nu bí ọdún méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí tí a ṣe ni Ọlọ́run ti ní kò dé ṣíṣe ojú ọ̀nà Òṣogbo sí Ìwó àdàsígbàjọ Alékúodò ìgbà tá a fẹ́ ṣe rìrọ̀n ní Alékúodò ni gómìnà ṣe ìlérí wípé táwọn bá wọlé àwọn ó ṣe ojú ọ̀nà Alékúodò lọ́jọ́ tá a dẹ̀ lọ sí ojú ọ̀nà yẹn bàbá wa Àtaọ́jà fún ara wọn ni wọ́n sọ wọ́n ní ọdún méje àbọ̀ ni àwọn àgbààgbà ẹgbẹ́ kan wọn dárúkọ ẹgbẹ́ náà èmi ló sì ní dárúkọ ẹgbẹ́ wípé àwọn ẹgbẹ́ kan làwọn jọ gbé àdúgbò yẹn ọdún méje àbọ̀ wọn dẹ̀ rí nǹkan kan ṣe sí ojú ọ̀nà Alékúodò lọ́dún méje àbọ̀ láàrin ọdún kan gómìnà Adégbóyèga ó dẹ̀ bá ní ṣe títì náà tó fi dá wa lójú wípé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run gbogbo ìlérí tí a ṣe gbogbo ẹ̀ ni a máa múṣẹ kó tó di pé a kó ìjọba. òrèkóòrè la máa pè yín ṣẹ́dá ọ̀hún ló. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ń dà yín lọ. gbogbo èèyàn ń gbọ́ yín o wọ́n tún wò yín o. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ń dà yín lọ ṣé àná lájọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. èmi dẹ̀ ní níbí tí ìbá ti ṣe pé bóyá ìrìn àjò kan ó gbé wa kúrò ní ìpínlẹ̀ gbogbo ibikíbi tí mo bá wà ń dà yín lọ gbogbo àtẹ̀ bá. mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ọ̀gbẹ́ni Ismail Omipidan lórí àwọn akọ̀wé ìròyìn gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ẹ ṣé púpọ̀. ẹ ṣé gan-an. bákan náà máa dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Waheed Adékúnlé tí ọ̀pọ̀lọpọ̀ wa ń pè ní prof tó tọ̀rọ̀ rìn pẹ̀lú yín a máa rí yín bá lágbára Ọlọ́run. ẹ ṣé gan-an. a máa fi ṣe lọ nọ́mbà ilẹ̀ pé àlejò wa sí 08035651950 08035651950 màá sọ lẹ́ẹ̀kan sí 08035651950 ní kété tá a bá parí ètò ẹ bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ó dá yín lóhùn lágbára Ọlọ́run. ní Ìgbàdàmọ́sí ọlá ní Ìgbàdàmọ́sí àti Adéníyì Kẹ́hìndé bákan náà mo máa dúpẹ́ lọ́wọ́ Bísí Àlàdé Bello àti gbogbo àwọn tá a jọ ṣe ètò pátápátá tó fi torí Káyọ̀dé Owómúyè láti Ṣeun Òbíṣẹ̀san Délé Àjàyí àti Bọ̀dé Adéwọyè ni wọ́n pa ọ̀pọ̀ ṣolóòtú ètò Jàre Ayọ̀ Martins lórúkọ tèmi a tún pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò lágbo òṣèlú ó dìgbà.